A kú dédé àsìkò yìí, yóò rọrùn fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó ti mẹ́hẹ̀ pẹ̀lú ìkọlù tí àwọn agbésùmọ̀mí àwọn oníṣẹ́ ibi tí wọ́n ṣe sí àwọn ààyè kan pẹ̀lú àwọn ilé-ìwé lápá àríwá orílẹ̀-èdè Nàìjíríà, ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ti fi àìdùnnú rẹ̀ ó ti fi hàn báyìí wípé lótìtọ́ lódodo inú ń bí òun sí orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jù pẹ̀lú ìkọlù tí àwọn oníṣẹ́ ibi agbésùmọ̀mí èyí tí wọ́n ń ṣe pẹ̀lú bí wọ́n ṣe ń kọlù àwọn kìrìsìtẹ́nì láwọn ẹ̀ha ibìkan ní orílẹ̀-èdè yìí. Donald Trump ti ṣe ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà èyí tó sọ ọ̀rọ̀ náà lórí ilé-iṣẹ́ rédíò kan ní orílẹ̀-èdè ọ̀hún, níbi tí àwọn oníròyìn tí wọ́n ti fi etí mọ́ ògiri rédíò láti kọ ohun tó ń lọ àti ọ̀rọ̀ látẹnu ààrẹ Donald Trump sílẹ̀ fún àwọn ará ìlú gbọ́ kí wọ́n lè mọ ibi tí ọ̀rọ̀ kù sí. Jẹ́ lábọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló tẹnu Donald Trump ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà jáde o, pàápàá jù lórí ọ̀rọ̀ Nàìjíríà àti ìdúkokò mọ́. Donald Trump wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé bí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà bá kọ̀ láti wá wọ̀rọ̀ kan fi ṣàdá kí wọ́n ṣe ohun tó tọ́ àtohun tó yẹ, ó ní dájúdájú wọn yóò rí pípọ́n ojú ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà, pàápàá jù àwọn agbésùmọ̀mí yìí ni wọn yóò kóná ogun mọ́ láti lé wọn kúrò lórílẹ̀-èdè Nàìjíríà. Donald Trump ní àwọn ìrànwọ́ kan tó fi mọ́ àwọn ìrànwọ́ owó èyí tí ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà máa ń ṣe sí ilẹ̀ adúláwọ̀ tó fi mọ́ orílẹ̀-èdè Nàìjíríà, wọn yóò dáwọ́ èyí náà dúró bákan náà láti lè rí dájú wípé ìjọba ilẹ̀ yìí wọ́n ṣe ohun tó tọ́ àtohun tó yẹ. Lákòótán nínú ọ̀rọ̀ Donald Trump èyí tó sọ bóde, ó ní òun fún Nàìjíríà ní ọjọ́ péréte, pàápàá jù ìjọba ilẹ̀ yìí, láti tètè wá ọ̀nà àbáyọ sí ìṣòro ètò ààbò èyí tó mẹ́hẹ nílẹ̀ yìí kó tó di wípé wọ́n kó àwọn ọmọ ogun wọn ránṣẹ́ sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá gbógun ti àwọn jàǹdùkú agbésùmọ̀mí èyí tí wọ́n ń ṣe ìkọlù káàkiri, pàápàá jù sí ọ̀dọ̀ àwọn kìrìsìtẹ́nì tí wọ́n sì ń fi ẹ̀mí àwọn èèyàn tí wọ́n fi ń ta àfàlà, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tó tẹnu ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tó tẹnu rẹ̀ bóde. Ẹ̀wẹ̀, lórí ọ̀rọ̀ ètò ààbò, ọ̀gá àgbà fún àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà ti DSS, eyín ọ̀gbẹ́ni Adéọlá Àjàyí, òun mà ló ṣe ìpàdé gbòńkẹ́lẹ́ kan pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu nílé ìjọba nílùú Àbújá lọ́jọ́ Jímọ̀ nínú ọ̀sẹ̀ eléyìí tó tẹnu bepo yìí. Nínú ìpàdé ọ̀hún èyí tó jábọ̀ bí ètò ààbò ilẹ̀ yìí àti àwọn ìṣòro èyí tí wọ́n ń dojúkọ ní àwọn ìpínlẹ̀ kan, èyí tó jábọ̀ rẹ̀ fún ààrẹ Tinubu nínú ìpàdé ọ̀hún èyí tí wọ́n ṣe níbẹ̀, lẹ́ni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú sí ààrẹ ilẹ̀ yìí ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà ló fi àbọ̀ rẹ̀ àti fọ́nrán èyí tí wọ́n yà pẹ̀lú ààrẹ Tinubu ló fi léde lórí ìkànnì ayélujára X rẹ̀ tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀. Nínú ọ̀rọ̀ ọ̀hún èyí tí Báyọ̀ Ọ̀nànúgà jẹ́ àbọ̀ rẹ̀ ṣe lálàyé wípé ìpàdé èyí tí ọ̀gá àgbà àjọ DSS ilẹ̀ wa eyín ọ̀gbẹ́ni Tósìn Adéọlá Àjàyí tó ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu náà ní ààbọ̀ àwọn ètò ààbò àti ọ̀nà àbáyọ tí wọn yóò gbà láti lè kápá gbogbo àwọn agbésùmọ̀mí èyí tó ń da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú, àti ọ̀nà tí wọn yóò gbà láti lè dáàbò bo ẹ̀mí òun dúkìá àwọn ọmọ Nàìjíríà tó fi mọ́ àwọn ilé-ìwé gbogbo èyí tí àwọn oníṣẹ́ ibi agbésùmọ̀mí tí wọ́n ń ṣe ìkọlù sí. Ó ní ibi ọ̀rọ̀ wá gbédé dúró yìí, ó ní bí náà bá tán lórí ẹ̀jẹ̀ kì í tán lè kàn o. Lọ̀rọ̀ lẹ̀ yìí lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí kí wọ́n rí dájú o
láti gba gbogbo ọ̀nà àti gbogbo ipá àti agbára láti rí i pé àwọn agbésùmọ̀mí ọ̀hún wọ́n ṣẹ́ ogun wọn láṣẹ wọlẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde, wọ́n ní ilé ẹ̀kọ́ ti ìjọba èyí tó ń lọ tó jẹ́ ti girama bíi 39 báyìí ni wọ́n ti tì pa kí àwọn akẹ́kọ̀ọ́ tó ń bẹ níbẹ̀ kí oníkálukú wọn kí wọ́n lè lọ faramọ́ àwọn òbí wọn títí di ìgbà èyí tí ètò ààbò látọ̀dọ̀ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tí yóò fẹsẹ̀ múlẹ̀ dáadáa láàrin ọjọ́ péréte síwájú sí i. Peter Obi tóun náà jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n díje dupò ààrẹ lọ́dún 2023 lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party, òun mà ló ti bu ẹnu àtẹ́ lu ìdájọ́ ilé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ èyí tó kalẹ̀ sílùú Àbújá, èyí tí wọ́n ní kí wọ́n lọ fi Mazi Nnamdi Kanu, olórí àwọn IPOB, kí wọ́n lọ fi pamọ́ sínú ẹ̀wọ̀n gbére. Gẹ́gẹ́ bí ìdájọ́ ọ̀hún èyí tó wáyé látẹnu adájọ́ James Ọmọ́tọ̀ṣọ́ tilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ nílùú Àbújá, Peter Obi tó ní irú ìdájọ́ yìí fi hàn wípé ìjọba Nàìjíríà ti wà nínú ìpòrúurú ọkàn. Bákan náà, ìjọba Nàìjíríà wọ́n wà gẹ́gẹ́ bí ìjọba oníjàkulẹ̀ èyí tí ò mọ ohun tó kàn àti ohun tó yẹ láti ṣe. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó yẹ kí ìjọba ilẹ̀ yìí gbájúmọ̀ tó lè mú ìyípadà rere àti ìlọsíwájú bá orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n kọ̀ jálẹ̀ láti ṣe, ṣùgbọ́n èyí tí ò rá wọn lọ́wọ́ tí ò kàn wọ́n lẹ́sẹ̀ èyí ni wọ́n ń gbájúmọ̀ ó ní lórí ìdájọ́ yìí fi hàn wípé lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu wọn ò mọ ohun tó kàn, bẹ́ẹ̀ sì ni wọn ò mọ ohun tó yẹ. Gẹ́gẹ́ bí Peter Obi ti sọ, ó ní láì ṣe wípé bóyá wọ́n ká ẹ̀jẹ̀ àbí òkú èèyàn mọ́ Nnamdi Kanu lọ́wọ́, ó ní kò yẹ kí wọ́n lè jù sínú ẹ̀wọ̀n gbére. Lákòótán, inú ọ̀rọ̀ Peter Obi ó fi dá Nnamdi Kanu àti gbogbo àwọn ẹ̀yà Ìgbò lójú wípé bí ọ̀rọ̀ bá kan òkè tó bá kan ilẹ̀, ó níbì kan àgbégbà. Ó ló dáhùn lójú wípé láìpẹ́ láì jìnnà Nnamdi Kanu yóò kúrò nínú ọgbà ẹ̀wọ̀n gbére èyí tí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí àti ilé-ẹjọ́ tí wọ́n jù sí, tó sì fi dá àwọn ẹ̀yà Ìgbò lójú láti gba àlàáfíà láàyè wípé ohun gbogbo ni yóò padà bọ̀ sípò bí wọ́n ti kọ̀wé rẹ̀ ní ti dáadáa. Látàrí ìṣẹ̀lẹ̀ jàǹbá èyí tó súyọ látara afẹ́fẹ́ ìdáná nílùú Ìbàdàn lálẹ́ ọjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ èyí tó tẹnu bepo yìí, ó ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó fi mọ́ ẹni tó ní ààyè tí wọ́n ti ń ta afẹ́fẹ́ ìdáná ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti jáde, ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ ní agbègbè kan tí wọ́n pè ní Bíòkú Aládùn ní ìjọba ìbílẹ̀ Ọ̀nà Àrà nílùú Ìbàdàn lùlù ìpínlẹ̀ Ọ̀yọ́ lálẹ́ ọjọ́ Ẹtì, èyí tí wọ́n ní ọkọ̀ èyí tó ń já afẹ́fẹ́ ìdáná tá a mọ̀ sí gáàsì sínú ààyè tí wọ́n máa ń dà á sí kó tó di wípé wọ́n tà á jáde fún àwọn aláràtúntà. Wọ́n lásìkò tí ọkọ̀ yìí tó ń já afẹ́fẹ́ ìdáná náà níná déédéé gbà á tó sì bẹ̀rẹ̀ sí ní jó nítorí wẹ̀lú-wẹ̀mì, èyí tí wọ́n ní iná náà ó ṣekú pa àwọn ènìyàn tó fi mọ́ ẹni tó ní ààyè ọ̀hún. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ panápaná nípínlẹ̀ Ọ̀yọ́ eyín ọ̀gbẹ́ni Yẹmí Akínyínká ṣe lálàyé wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ní gẹ́rẹ́ tí wọ́n gbọ́ ń làwọn òṣìṣẹ́ panápaná àti àwọn tí wọ́n ń dòòlà ẹ̀mí níbi ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ni wọ́n ti gbéra tí wọ́n lọbẹ̀ tí wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ láti dẹ́kun iná náà kó má tàn kọjá ibi tó dé léyìí tí wọ́n ní àwọn èèyàn bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ nígbà tí àwọn kan náà tí wọ́n fi ara pa. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ nǹkan tó bà wọ́n lẹ́rù tí ẹnikẹ́ni kò lè sọ pàtó ohun tó fà á tí iná dédé ṣẹ́yọ lásìkò èyí tí wọ́n ń já afẹ́fẹ́ ìdáná ọ̀hún sínú àpò àyíhùn inú agolo èyí tí wọ́n dà á pamọ́ sí síwájú kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní tà á fún àwọn aláràtúntà. Lákòótán, nínú ìròyìn wa fún tòní, àwọn olórin obìnrin tàkasùfé ọmọ ilẹ̀ wa méjì, Yẹmí Aládé àti Tiwa Savage, ni wọ́n ti parí aáwọ̀ èyí tó ń bẹ láàrin wọn láàrin bíi ọdún méje sẹ́yìn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yanra wọn lódì. Wọ́n ní aáwọ̀ ọ̀hún ni wọ́n ti parí báyìí, èyí tí ìbáṣepọ̀ ọmọ ìyá tó ti lálẹ́ wù
láàrin àwọn obìnrin méjèèjì náà nínú ọ̀sẹ̀ èyí tó tẹnubẹ́pọ̀ yìí. Ìròyìn ọ̀hún èyí tó jáde tí wọ́n ní láti bí ọdún méje sẹ́yìn ni Yẹmí Aládé àti Tiwa Savage ni wọ́n ti ń yanra wọn lódì lórí fọ́nrán kan àti àwòrán kan èyí tí wọ́n ní Tiwa Savage ó fi sórí ìkànnì ayélujára rẹ̀ nígbà náà lọ́hùn-ún tí Yẹmí Aládé tó fi òkú ọ̀rọ̀ ṣẹwọ́ sí Tiwa Savage padà wípé ó ń fi ẹ̀yà ara rẹ̀ hàn láti fi kó àwọn olólùfẹ́ rẹ̀ ní pápámọ́ra àti ọ̀nà àìtọ́. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó jáde kó tó di wípé Tiwa Savage dá èsì ọ̀rọ̀ padà fún Yẹmí Aládé wípé kó síwé agbéjẹ́mọ́wọ̀, kó fi aṣọ kó fi jó ẹnu rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ kó má bẹ̀rẹ̀ ohun tí ò ní parí o. Àwọn ọ̀rọ̀ rèé èyí tó bẹ̀rẹ̀ sí ní mú fàákájà wá láàrin àwọn obìnrin méjèèjì náà, ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní kò sí arẹ́májà ajàmáparí ni ò dáa. Nínú ọ̀sẹ̀ èyí tó tẹnubẹ́pọ̀ yìí, níbi eré kan tó pa àwọn méjèèjì pọ̀ láàrin Yẹmí Aládé àti Tiwa Savage ni wọ́n ti jọ parí rẹ̀ táwọn méjèèjì sì dì mọ́ra wọn tí wọ́n tún jọ kọrin lórí àpèrè ọ̀hún pẹ̀lú wípé kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́. Lákòótán, Yẹmí Aládé gbé oríyìn fún Tiwa Savage fún akitiyan rẹ̀ láti máa léwájú nínú àwọn obìnrin pẹ̀lú gbogbo ọ̀nà tó dáa tó là kalẹ̀ fún àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ tí wọ́n ṣẹ̀ ń dìde bọ̀ ní agboolé olórin tó jẹ́ obìnrin lórílẹ̀‐èdè Nàìjíríà, ní ilẹ̀ adúláwọ̀ àti ní àgbáńlá ayé. Tiwa Savage náà ní inú òun dùn láti lè bá Yẹmí Aládé kọrin pọ̀ nínú ìṣọ̀kan ìfẹ́ àti orin adùn lórí àpèrè. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tùròyìn míì nílé iṣẹ́ wa. Mo gbà ládùúrà wípé ilé òní lé wa, ọ̀nà òní náà wá. Fúnmi Adénúgà lẹni tó múròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.